Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà o. A dúpẹ́ tí ẹ mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára o. A dúpẹ́ nítorí pé ẹ jẹ́ kí a rí èní Ọjọ́bọ̀. A dúpẹ́ nítorí pé ayọ̀ ìbùkún àṣeyọrí yóò bọ́ sí inú ilé wa lónìí lórúkọ Jésù. A sì dúpẹ́ nítorí ìbùkún àtòkè wá tí kò ṣòro gbàgbọ́, tí kò ṣe é fẹnu sọ ní ẹ̀yin Olúwa yóò yọ̀ǹda sínú ayé wa. Àti pé oore ọ̀fẹ́ láti tọ́jú ìbùkún náà láti jẹ́ kó máa pọ̀ sí ẹ̀yin Olúwa yóò fún wa. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lénìí yóò ṣe ayé àti ọkàn wa ní rere. Kò sí ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní Ọjọ́bọ̀ ọjọ́ kẹfà oṣù keje. Èní Ọjọ́bọ̀ ọjọ́ kẹfà oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ìbùkún látòkè wá apá kejì. Ìbùkún látòkè wá apá kejì. Nígbà tí a ó mú àkọ́sórí wa nínú ìwé Gàlátíà orí karùn-ún ẹsẹ̀ ìkíní. Ìwé Gàlátíà orí karùn-ún ẹsẹ̀ ìkíní. Nítorí náà ẹ dúró ṣinṣin nínú òmìnira náà, èyí tí Jésù ti sọ wá di òmìnira. Kí ẹ má sì ṣe tún fi ọrùn yín bọ àjàgà ẹ̀rú mọ́. Nítorí náà ẹ dúró ṣinṣin nínú òmìnira náà, èyí tí Kristi fi sọ wá di òmìnira. Kí ẹ má sì ṣe tún fi ọrùn yín bọ àjàgà ẹ̀rú mọ́. Nígbà tí a ó mú Bíbélì kíkà wa nínú ìwé Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkarùn-ún títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkarùn-ún títí dé ẹsẹ̀ ìkẹrìnlá tí ó kà báyìí pé ọkùnrin kan sì wà níbẹ̀, ẹni tí ó wà ní àìlera rẹ̀ ní ọdún méjìdínlógójì. Bí Jésù ti rí ní ìdùbúlẹ̀ tí ó sì mọ̀ pé ó pẹ́ tí ó wà níbẹ̀, ó wí fún un pé ìwọ fẹ́ kí a mú ọ lára dá bí? Abirùn náà sì dáhùn wípé ọ̀gbẹ́ni, èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú adágún. Nítorí náà bí a bá rú omi náà, bí èmi bá ti ń bọ̀ wá o, ẹlòmíràn yóò ṣáájú mi sínú, yóò bọ́ sí inú rẹ̀ síwájú mi. Jésù wí pé dìde, gbé àkéte rẹ kí o sì máa rìn. Lọ́gán ó sì mú ọkùnrin náà lára dá, ó sì gbé àkéte rẹ̀, ó sì ń rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi. Nígbà tí àwọn Júù wí fún ọkùnrin náà tí a mú lára dá pé ọjọ́ ìsinmi ni òní, kò tọ́ fún ọ láti gbé àkéte rẹ. Ó dá wọn lóhùn pé ẹni tí ó mú mi lára dá, òun ni ó wí fún mi pé gbé àkéte rẹ kí o sì máa rìn. Nígbà náà ni wọ́n bí léèrè wípé ọkùnrin wo ni ẹni tí ó wí fún ọ pé gbé àkéte rẹ kí o sì máa rìn. Ẹni tí a mú lára dá náà kò sì mọ ẹni tí í ṣe, nítorí Jésù ti kúrò níbẹ̀, nítorí àwọn ènìyàn púpọ̀ wà níbẹ̀. Lẹ́yìn náà Jésù rí nínú tẹ́ḿpìlì, ó sì wí fún un pé wò ó, a mú ọ lára dá. Má ṣe dẹ́ṣẹ̀ mọ́ o, kí ohun tí ó burú ju èyí lọ kí ó má bàa bá ọ. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní Ọjọ́bọ̀ ọjọ́ kẹfà oṣù keje. Ohun kan ni láti gba ìbùkún látòkè wá, ohun mìíràn ni láti tọ́jú wọn. Gbogbo ìgbà ni mo máa ń kọ́ àwọn ọmọ mi nínú Olúwa pé oore ọ̀fẹ́ tí a nílò láti gba ìyanu kò tóbi tó èyí tí a nílò láti tọ́jú rẹ̀. Ọlọ́run kò ní ìṣòro láti bùkún àwọn ènìyàn rẹ̀, ṣùgbọ́n àti tọ́jú ìbùkún náà ní ojúṣe tí ó pọ̀ tí ènìyàn kùnà láti mú ṣẹ. Lónìí a ó gbéyẹ̀wò bí a ṣe lè tọ́jú àwọn ìbùkún látòkè wá. Ohun àkọ́kọ́ tí o gbọ́dọ̀ ṣe ni kí o sopọ̀ mọ́ orísun ìbùkún Ọlọ́run. Ẹ̀ka máa ń so èso níwọ̀n ìgbà tí ó bá sopọ̀ mọ́ àjàrà. Bẹ́ẹ̀ sì ni ó máa ń di aláìléso gẹ́lẹ́ tí ó bá ya ara rẹ̀ kúrò nínú orísun èso síso rẹ̀. Jésù ni àjàrà, àwa ọmọ ẹ̀yìn rẹ̀ ní ẹ̀ka. Láìsí rẹ̀ a kò lè ṣe ohunkóhun. Ìwé Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkarùn-ún. Èkejì, sísopọ̀ mọ́ orísun ìbùkún látòkè wá. O gbọ́dọ̀ jẹ́ mímọ́. Ẹ̀ṣẹ̀ ń fa ìyapa láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Ìwé Àìsáyà orí kọkàndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkarùn-ún. Tí Olúwa kò bá ní gbọ́ ti ẹlẹ́ṣẹ̀, báwo ni irú èèyàn bẹ́ẹ̀ ṣe fẹ́ gba ìbùkún láti ọ̀run wá tàbí tọ́jú ìbùkún látòkè wá? Ọlọ́run alágbára sọ àṣírí yìí fún Abraham nínú ìwé Genesis orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkíní àti ìkejì. Nígbà tí Abraham sì di ẹni ọ̀kàndínlọ́gọ́rùn-ún, Olúwa farahàn Abraham, ó sì wí fún un pé èmi ni Olúwa Olódùmarè. Máa rìn níwájú mi, ìwọ kí o sì pé èmi ò sì bá ọ dá májẹ̀mú mi, èmi ò sì sọ ọ́ di púpọ̀ gidigidi.
Gẹ́gẹ́ bí ẹsẹ̀ bíbélì wa fún òní, lẹ́yìn ìgbà tí Jésù ti wo arákùnrin ọmọ ọdún méjìdínlógójì náà sàn kúrò nínú àìsàn rẹ̀, ó kìlọ̀ fún pé kí ó yàgò fún ẹ̀ṣẹ̀ kí ó má bàa tún ní ìrírí ohun tó tún burú ju èyí tí ìṣáájú lọ. Ní ìparí, o gbọ́dọ̀ gbà pé gbogbo ohun tí o ní wá láti ọ̀dọ̀ Ọlọ́run. O gbọ́dọ̀ gbà pé gbogbo ohun tí o ní ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run, kí o sì máa dá gbogbo ògo padà fún Ọlọ́run pẹ̀lú ọpẹ́. Fún àpẹẹrẹ, Nebukadnesari kùnà láti gbà pé Ọlọ́run ni orísun òun, ó sì pàdánù gbogbo ohun tí ó ní. Síbẹ̀síbẹ̀, Ọlọ́run dá gbogbo ìkólọ Nebukadnesari padà nítorí tí ó padà gbà pé òun kò jámọ́ nǹkan kan lẹ́yìn Ọlọ́run. Ìwé Dáníẹ́lì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógójì. Kókó àdúrà. Mo gbàdúrà pé o kò ní pàdánù ìbùkún tí Ọlọ́run fún ọ ní orúkọ Jésù. O kò ní pàdánù ìbùkún tí Ọlọ́run fún ọ ní orúkọ Jésù. Mọ̀ọ́démọ̀ọ́gẹ̀ ìpéǹpéjú ni àlàáfíà. Ibi tí a fi àdàgbà ètò ọ̀run ṣíṣí kíkà ti èní sí nìyí. Olúwàbùkọ́lá ya kó tẹ́mọ sí ẹni rere yá àwọn ọmọ rere ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ní ó ka ọ̀run ṣíṣí ti èní. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.